ẹ káàlẹ́ o alàgbà. Ẹ káalẹ́ sà. Kí ló kọ yín? Olúṣọlá lorúkọ mi sà. Sá Olúṣọlá Adéòyà. kí ló ń tó ṣẹlẹ̀ sá? Ó ní ọmọbìnrin kan tó bí ọmọ fún mi. So oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ sẹ́yìn Bí àwọn nǹkan wo? tó yẹ pé ó lóyún fún mi tí ìyá ẹ̀ ṣẹ́ oyún fún lẹ́ẹ̀bí mẹ́ta. Ìyá rẹ̀ ń ṣẹ́yún fún. Bẹ́ẹ̀ so ẹlẹ́ẹ̀kẹta gan ló ṣẹ̀ jẹ́ kí n mọ̀. Ọmọ ọdún mélòó lọmọ náà? Ìgbà tí ìyá ẹ̀ ń sọ ń gbà yẹn ó ní bóyá 17 àbí 16 bọ̀ ìgbà tọ́mọ sọ èjì ẹ̀ fún mi ó ní òun ti 18 plus nígbà tó sọ èjì fún mi. Ok. Torí stature tó ní èmi ò dẹ̀ tọpinpin débi tí màá mọ. Ó lóun ti lé ní 18. Bẹ́ẹ̀ nígbà Ní bí ọdún wo? ní that was 2024. 2024. Iṣẹ́ wo lẹ̀yin ń ṣe? Shoemaker mo ṣe sà. Jẹ́ lórí ọ̀fẹ́ àti lọ iléèwé. Bẹ́ẹ̀ I'm a graduate. Graduate nìyí. Bẹ́ẹ̀ mo serve ní year 2020. Ẹ máa sọ̀rọ̀ sókè sá. Mo serve ní year 2020. Graduate nìyí. Bẹ́ẹ̀ sà. Ẹ wá yanṣẹ́ shoemaking láàyò. Bẹ́ẹ̀ nígbà tí ò ṣiṣẹ́. Ọ̀rọ̀ tí mo ń sọ ìṣẹ̀lẹ̀ ní ending 2024. Ó ṣẹ́yún fún yín àbí wọ́n bá àbí báwo lẹ ṣe sọ? Ìyá ẹ̀ bá ṣẹ́ oyún. Torí kíni? Mi mọ̀ kò yé mi. So ẹlẹ́ẹ̀kẹta ló ṣẹ̀ wá jẹ́ kí n mọ̀ pé òun lóyún fún mi pé ìyá òun dẹ̀ fẹ́ ṣẹ́ oyún yẹn. That was 2024. Ṣé ẹ ti ṣe ìgbéyàwó ni? Rárá, a kàn bára wa dọ̀rẹ́ ni. Ok. Ẹ wá ń fún lóyún? Mi mọ̀ kò sọ fún mi. Pé òun ń lóyún? Lẹ́ẹ̀méjèèjì mi mọ̀. So ẹlẹ́ẹ̀kẹta yẹn ló wá ṣẹ̀ jẹ́ kí n mọ̀. Mo lọ bẹ̀ àti wọ́n lé ọmọ síta. So ìgbà tán lé síta mò ń wò pé mi ì lè nìkan lọ ibẹ̀. Wọ́n á pe àǹtí mi kan ní street wa. Àǹtí mi yẹn ló wá tẹ̀lé ọmọ. Ẹ máa jẹ́ kó yín jákè sá. So àǹtí mi yẹn ló wá tẹ̀lé ọmọ yẹn lọ́dọ̀ ìyá ẹ̀ gbà yẹn débi pé wọ́n ṣáà bẹ̀bẹ̀ bọ̀kọ̀ wọn gbà. So ọmọ yẹn lọ ọjọ́ mẹ́ta lọ́dọ̀ mi. So ọ̀sán ọjọ́ kẹta níyà ẹ̀ ní kí n mú wá pé bóyá èmi àti ẹ̀ kàn ń parọ́ ni pé ó lóyún àbí kò lóyún. So at the end of the day mo ṣáà rí pé wọ́n gbé ọmọ kúrò ń fàkì tán sọ fún mi pé wọ́n gbé lọ Adó wọ́n fẹ́ lọ ṣẹ́yún fún un. Mo dẹ̀ gbé ara mi lọ sí station mo lọ report ara mi station pé ọ̀gá o ọmọ kan lóyún fún mi o. Wọ́n dẹ̀ ní ìyá ẹ̀ insist pé òun fẹ́ ṣẹ́ oyún fún un torí ìyá ẹ̀ bá ìyá mi sọ̀rọ̀ ńgbà yẹn ìyá mi ò sí around. So ó ṣáà insist pé òun máa ṣẹ́ oyún ní nǹkan tó sọ fún mọ́ mi lórí fóònù. So mọ́ mi dẹ̀ bẹ́ẹ̀ pé ìyẹn ṣé ẹ̀ndẹ̀ ń fẹ́ àbí ìyá rẹ̀? ìyá ẹ̀ ló bá mọ́ mi sọ̀rọ̀ lórí fóònù mọ́ mi dẹ̀ travel ńgbà yẹn. So ṣọmọ tí ẹ̀ ń fẹ́ yẹn apọ̀dà ni? Rárá. Ṣó lọ léèwé? Ó lọ léèwé bọ̀ kò ṣetán kò ní àǹfààní àti ṣetán. Mo ń gbọ́ yìí sá. So at the end of the day wọ́n ṣáà fagídí ṣẹ́yún yẹn fún ní ẹlẹ́ẹ̀kejì ní ẹlẹ́ẹ̀kẹta tí mo dẹ̀ ṣàlàyé ní station pé báyìí pé mo fún ọmọ kan lóyún fún mi o. Ìyá ò dẹ̀ bóyá ìyá ò fẹ́ kí n fẹ́ ni. Àgọ́ ọlọ́pàá ti bo? Ìfàkì. Ẹ lọ rìpọ́ọ̀tù? Bẹ́ẹ̀ lọ́dún wo? Ní 2024 wọ́n dẹ̀ pé bàbá ẹ̀ pé ọmọ tó fún ọmọ ẹ̀ lóyún ti wà lọ́dọ̀ wa ń bí o ó ti wà nínú sẹ́ẹ̀lì o kó máa mú ọmọ ẹ̀ bọ̀ torí a gbọ́ pé wọ́n lè fẹ́ lọ ṣẹ́ oyún fún kẹ́ má ṣẹ́ oyún fún ìjọba ti gbọ́ sí o. So bàbá ẹ̀ ní òun lòun ní ọmọ àti ìyá ẹ̀ pé àwọn làwọn ní ọmọ wọn pé nǹkan tó bá wù wọ́n làwọn lè fi ṣe bí yẹn ṣe rí nìyẹn tí nǹkan tí mo rí mọ̀ nìyẹn. So ọjọ́ kẹrin ni ọmọ yẹn wá ó ní nọ́mbà mẹkáníìkì kan níwájú ilé girama òun ládó tán gbé òun lọ ló wá fi pè mí pé wọ́n ti ṣẹ́ oyún fóun o. Wọ́n ní ṣé ń ṣe pé wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ báyìí pé torí èmi tí mo ní oyún tó ní mo ní oyún pé mi sọ pé mi gbà pé ṣo ṣáà wà okay ó lóun wà okay. So at the end of the day ó di ọjọ́ kejì tó pè mí yẹn wá pè mí láàárọ̀
ó ní grandma ò ní òun fẹ́ rí mi. Meanwhile wọ́n ti parọ́ fún grandma pé ọmọ ìta ni mí, pé ṣe ni mò ń mugbó káàkiri ìgboro, pé mo láwọn boys tán ń nàyàn tán lè pààyàn, pé torí ẹ̀ náà ṣe fẹ́ kí oyún yẹn dúró. Tí grandma dẹ̀ sọ pé àwọn sọ fún wọn pé ẹ má ṣẹ́ oyún, pé bíbélì lòdì sí pé kẹ́ ṣẹ́ oyún. So at the end of the day mo lọ Adó, mo mú ọ̀rẹ́ mi kan dání, a jọ lọ Adó. Ìgbà tá a débẹ̀ grandma yẹn ń wò sàlẹ̀ bíi pé a pọ̀ tá a wá. So àmọ́ à ń sọ fún grandma pé ṣé kìí ṣe pé nǹkan kan jábọ́ lọ́wọ́ yín sí ìsàlẹ̀, torí story building nílé yẹn òkè làwọn wà. Wọ́n ní rárá, wọn láwọn pé ṣé àwa méjì tá a wá nì ni. Mo ní àwa méjì tá a wá nì, pé mi ń ṣe olóṣèlú débi tí màá máa kóyàn káàkiri, pé ẹ̀yin lẹ́dẹ̀ ní kí n wá, mo kàn ní kọ́rẹ́ mi sì mi wá ni. Grandma ṣáà béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ mi. Ọmọ bo ni mí, iṣẹ́ wo ni mò ń ṣé mo lọ school, iṣẹ́ tí dáàdì mi ń ṣe. Ìgbà tí mo ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn, wọ́n ní ó lọ school, ìyá àti bàbá ẹ̀ educated person ni wọ́n, pé kí n dẹ̀ máa wò ó pé ìyá àti bàbá ọmọ yìí ò kàwé o, pé wọ́n tún rí graduate tọmọ wọn lóyún fún, pé ṣé oyún ṣíṣẹ́ ni next thing. Ìyá ẹ̀ ní kí pé ọmọ yẹn pọ̀ máa dá padà sí fàkì. Mo ní grandma, mo ní ẹ jọ̀ọ́, mo ní ẹ má dá ọmọ yẹn padà sí fàkì. Mo ní tẹ́ bá dá padà sí fàkì dídùn inú mi ni, torí èmi àti àtún máa ríra lójoojúmọ́. Mo ní tẹ́ bá dá padà sí fàkì bí pé ẹ fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ni, because it's like kéèyàn bí ọmọ nínú ara ẹ̀ kó máa ṣẹ́ oyún fún. Mo ní as in ó wrong. Mo ní kí mo fẹ́ kẹ́ bá mi bójútó lọ́dọ̀ yín bíbí. Grandma ẹ̀ ní àwọn ọmọ ló send owó jẹ sóhun, tó jẹ́ àwọn àbúrò bàbá ọmọ yẹn, torí bàbá ọmọ yẹn ni àkọ́bí. Wọ́n ní kẹ́ máa sọ̀rọ̀ sókè sà. So bàbá ọmọ yẹn ni àkọ́bí nínú ọmọ grandma yẹn. So àwọn àbúrò bàbá ọmọ yẹn ló ń send owó oúnjẹ sí grandma yẹn, torí kò síṣẹ́ tí tó ń ṣe. Wọ́n dẹ̀ wá sọ fún mi pé tí àwọn àbúrò Wálé bá mọ̀, ìyẹn orúkọ bàbá ọmọ yẹn, tán bá mọ̀ pé ọmọ yẹn wà lọ́dọ̀ wọn, pé wọn ò ní send owó oúnjẹ sí wọn mọ́. Mo á ní ẹ̀yin lẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe tán ní mọ̀. Wọ́n ṣáà ń wá sí ilé every time, ó lè jẹ́ once in a year. Tán bá dẹ̀ ń bọ̀ wọ́n á pè yín, wọ́n á sọ fún yín pé so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín. Mo á sọ fún wọn pé nǹkan tí agbára mi bá gbé, pé màmá send owó oúnjẹ sí. So nǹkan tí mo rí mọ ní apá abẹ̀rẹ̀ nìyẹn. Ìgbà tó di a month plus tán ti ṣẹ́yún yẹn fún, ó wá ń bleed. Ó ní wọ́n ti pe dádì òun ní pé òun ò lówó. Wọ́n ti pe mọ́mì òun, pé mọ́mì òun sọ pé òun ò lówó, pé ẹ̀gẹ́ ò tí ì jáde, something like that. Wọ́n wá pè mí, wọ́n á ní kán lọ ṣe scan fún, ká mọ̀ orú nǹkan tó ń ṣe, kó tó di pé wọ́n máa treat tàbí nǹkan kan. Wọ́n dẹ̀ ya scan, wọ́n ní abẹ́rẹ́ tán fi inject oyún lára ẹ̀, tán fi abort oyún lára ẹ̀, pé ó ti cause infection sílé ọmọ ẹ̀. Wọ́n á ní kán bá mi confirm iye tó lè treat ẹ̀, torí ọmọ yẹn ti ń sọ fún mi pé òun fẹ́ lọ arrest bàbá àti ìyá òun. Mo dẹ̀ ní kò sí bí wàá ṣe arrest wọn, tọ́rọ̀ ò ní kàn mí, mi ì dẹ̀ fẹ́ wàhálà. Kò dẹ̀ sí bí wàá ṣe sọ̀rọ̀ yìí lójú ọlọ́pàá tí ìyá àti bàbá ẹ̀ ò ní ṣẹ̀wọ̀n torí pọ́n ṣẹ́ oyún fún ẹ. Mo ṣáà bẹ̀ ẹ́ nígbà yẹn pé kó má lọ sí station, pé màá treat ẹ̀. Mo ṣáà send owó sí wọn, wọ́n treat ẹ̀. After ìgbà tán treat ẹ̀ tán, bí some months later, wọ́n ní ìyá ẹ̀ ní kó wá sí ọ̀dọ̀ òun ní fàkì kó wá help òun, kò fẹ́ wá. Grandma yẹn wá pè mí, èmi mo ṣẹ̀ wá bá sọ̀rọ̀ pé tó bá ti wá help mọ́mì ẹ̀ o, kò sí nǹkan mọ́ láàrin èmi àti ẹnìyẹn o. Ó ṣáà wá. Ó wá ní ìgbà tó di àárọ̀ ọjọ́ kẹta, ó ní mọ́mì òun ní kóun wá ewé dógóyárò lọ, pé àbúrò òun sick, wọ́n fẹ́ fi ṣe àgbo fún. So èmi dẹ̀ ti jí láàárọ̀ ọjọ́ yẹn, torí á ti gbà bíi 3-4 days tó ti dé àríra. Èmi ti jí lọ Adó, mo ti lọ ra materials bàtà. So at the end of the day, by the time tí èmi fi máa dé nírọ̀lẹ́ ni mo wá ń gbọ́ gbogbo fíìmù tó ṣẹlẹ̀. Tán ní ìyá ẹ̀ nílé ọ̀dọ̀ mi ló lọ, wọ́n pe bàbá ẹ̀, pé bàbá ẹ̀ náà wá nígbà tó dé, tọ́mọ òun padà dé tí ò rí nǹkan tán ní kó wá lọ.
wọ́n ní bàbá ẹ̀ bẹ̀rẹ̀ sí í nà pé ilé ọ̀dọ̀ mi ló lọ. ṣáà ní ọ̀rọ̀ yẹn ṣàṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ọjọ́ yẹn, gbà tó di òru lọmọ yẹn tún sọ pé òun tún rí ẹ̀jẹ̀ lára òun pé kò dẹ̀ tí tó táìmù mẹ́sìs òun. so kò sọ fẹ́mi. àárọ̀ following day tán ná yẹn, mọ́mí ẹ̀ ní pé kó tẹ̀lé òun lọ oko kó wá bá òun ṣiṣẹ́. ó lóun lọ pó rẹ̀ òun pé inú rùn òun. ìyá ẹ̀ wá pe bàbá ẹ̀ pé ọmọ ẹ̀ ò tẹ̀lé mi lọ oko o. bàbá ẹ̀ wá torí sọ́mi ibi tí bàbá ẹ̀ ti ń ṣiṣẹ́ ò jìnnà sí ilé wọn. bàbá ẹ̀ wá sílé. wọ́n ní bàbá ẹ̀ sọ fún pé tó o bá ti tẹ̀lé ìyá ẹ̀ lọ sọ́mi, bóyá òkú ẹ̀ bóyá ìní gangan lòun àkókò pa ẹ́. ọmọ ṣáà wọn ní lálọ́ọ̀dù wọn bá ọmọ yẹn sọ̀rọ̀, ìyá àgbàlagbà ni. ọmọ yẹn ṣáà tẹ̀lé ìyá ẹ̀ lọ oko. ó ní gbogbo ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tán kó tún ṣẹ̀ máa ṣàlàyé fún mi o pé gbà tóun ṣiṣẹ́ lọ lòun rí i pé ara òun wet àti oko yẹn, aṣọ oko yẹn ló lóun gbé wá sí police station fáàkì tó wá rìpọ́ọ̀tù pé báyìí ń ṣẹlẹ̀ o, pé nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ sóun gbà tán ṣẹ́yìn fóun tí mo treat òun pó tútù padà ń ṣẹlẹ̀. wọ́n ṣáà arrest ìyá àti bàbá ẹ̀ lọ́jọ́ yẹn, wọ́n sùn cell. so the way bọ́n ṣe wá fẹ́ máa ṣe ọ̀rọ̀ yẹn, mo wá ń sọ fún pé being the first born nínú ọmọ bàbá àtìyá ẹ̀, ó dẹ̀ láwọn àbúrò 5 sẹ́yìn. tí ìyá àti bàbá ẹ̀ bá lọ ẹ̀wọ̀n, ṣó lè take ẹ̀, ṣó lè agbára ẹ̀ gbé àti take ẹ̀ wọn. pé nǹkan tó ní láti ṣe, lọ bá ọ̀gá ọlọ́pàá kó bẹ̀ wọ́n pé o kàn fẹ́ kán, because tó bá yẹ kó sọ fún mi tẹ́lẹ̀ ní pé òun lọ sí station mi ní jẹ́ kó lọ, pé o kàn fẹ́ kán bá wọn sọ̀rọ̀ ni, kán wọ̀nù wọn pé kán má máa treat ẹ̀ mọ́. ó ṣáà lọ dọ̀gá. so ọjọ́ yẹn gan ibi tó jókòó sí, níbi tó lóun jókòó sí, ó níbẹ̀ ti wet. tí wọ́n sọ fóun pé kó máa lọ lé kóun lọ take care ara wọn. kí ló wá ṣẹlẹ̀ sá? nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé after àgbà tán parí ọ̀rọ̀ yẹn, wọ́n wá pè mí torí wọ́n pè mí sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. wọ́n wá pè mí, wọ́n ní kí n mú ìyá mi dání. ta ló pè yín? ọ̀gá ọlọ́pàá fàákì. ọ̀gá ọlọ́pàá yẹn náà ṣẹ̀ gbé kúrò ní fàákì tán fi gbé èèyàn tó wà ń bẹ́ẹ̀ wá. so èmi àti mọ́mísí mi dé police station. wọ́n ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ò kàn mí, pé bọ̀ nǹkan tó fi kàn mí ni pé wọ́n ti sẹ́tù ọ̀rọ̀ tó wà ńlẹ̀, pé wọ́n ní kọ́ ọmọ máa tẹ̀lé àwọn parent ẹ̀ lọlé, pé lóun tẹ̀lé wọn lọlé, pé ẹ̀mí òun ò sì kí ọ pẹ̀lú wọn. wọ́n á béèrè pé bo ló fẹ́ wà, ó wá ní ọ̀dọ̀ èèyàn tóun fẹ́ lòun fẹ́ wà. ọ̀gá ọlọ́pàá yẹn dẹ̀ tún béèrè lọ́wọ́ ẹ̀ lójú mi pé ọ̀dọ̀ ọkùnrin ló máa sọ pé ó fẹ́ wà, ṣé ó ti fẹ́ marry ni? ó lóun ti fẹ́ marry. mọ̀mísí mi dẹ̀ sọ fún pé àwọn ò lè sọ pé wọn ò mọ̀ ẹ́ rí, wọ́n máa ń rí ẹ lọ́dọ̀ ọmọ wọn dáadáa. bọ̀ nǹkan táwọn á sọ fún ẹ ni pé ṣó mọ̀ pé educated ni àwọn, gbogbo àwọn ọmọ mẹ́ẹ̀ta tán dẹ̀ bí graduate ni wọ́n. so àwọn náà fẹ́ sí ẹ débi tẹ́rù ò ti ní bà ẹ́, pé school yẹn o àwọn á fẹ́ kó lọ, pé wàá dẹ̀ tún kọ́ iṣẹ́ tó bá mọ̀ pé o lè kọ́, pé kó sọ fún wọn. wọ́n ṣàṣọ bẹ́ẹ̀ station pé tó bá ti gbọ́ràn sí wọn lẹ́nu tó ń ṣe nǹkan tán ni kò ṣe, pé because time ìyá yín ló sọ bẹ́ẹ̀. pé torí time tó wà yìí ló ní láti, time tó wà yìí gangan ló ní ìdí ẹ̀kọ́ lọ́wọ́ àwọn òbí ẹ̀, pé gbà tó dẹ̀ ti sọ pé ò gbé lọ́dọ̀ wọn, wọn lè fagídí mú ẹ ńgbà tó ti sọ pé ilé àwọn ló fẹ́ gbé. ṣé ó ṣe àtẹ̀lé yín wálé? ó tẹ̀lé, ó àjọlọlé ni ní ọjọ́ yẹn kó tó di pa àwa padà kó ẹrù ẹnu lé. lọ́dọ̀ fámìlì ẹ̀? lọ́dọ̀ fámìlì ẹ̀. wá sílé yín? bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà yẹn ṣé ẹ padà wá lọ ṣe ìdáná àbí ẹ ṣègbéyàwó? mo wá ṣe mọ̀ pé torí ọ̀rọ̀, because ọ̀tọ̀ ní nǹkan táwọn tó wà ń gbòòrò ń sọ, pé ó fọlọ́pàá gbé òbí ẹ̀, ó tí àwọn òbí ẹ̀ mọ́lé tán dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀. torí ọkùnrin? bẹ́ẹ̀ wọ́n nítorí ọkùnrin, tí wọ́n dẹ̀ tó sọ pé mi gan ló ní kó lọ fọlọ́pàá gbé wọn, tí mi dẹ̀ mọ wọn kan ṣe. ṣé wàá ṣègbéyàwó àbí ẹ padà lọ ṣe mọ̀ mí mọ́? nǹkan tí mo padà lọ ṣe ń bẹ̀, mo mú ọmọ agídí gan mo fi mú padà lọ lé wọn o. mo lọ bá dádì ẹ̀ ibi iṣẹ́ àjọ lọ, mo lọ bẹ̀ dádì ẹ̀, mo ní ọgbọ́n ọmọdé ló lò sí nǹkan tó ṣẹlẹ̀, pé kì í ṣe bó ṣe gbé ló ṣe kó yé gbé. mo bẹ̀ dádì ẹ̀ tán, dádì ẹ̀ wá ní àwọn ti dáríjì, pé báwo làwọn ṣe máa bínú sí ọmọ táwọn bínú, pé ìyá ẹ̀ gangan ni ká lọ bẹ̀.
adẹ̀gbéra wá sí ọ̀dọ̀ ìyá ẹ̀ more than close to 2 months a fi ń pààrà ilé wọn tá à ń bẹ mọ́mì ẹ̀ kó tó di pé mọ́mì ẹ̀ yọnu sí. So mo fẹ́ kó free sílé wọn because kọ́ máa sọ pé torí ilé ọ̀dọ̀ mi tó wá ni òfin wá sọ́dọ̀ wọn mọ́. Mo dẹ̀ ń sọ pé tó bá délé yín ẹni ẹ̀ tó bá mọ̀ pé nǹkan tó bá lè ṣe kó fi help mọ́mì ẹ̀ kó máa bá wọn ṣe. So gbogbo nǹkan ṣáà tí wàá ń dàrú débi pé mọ́mì ó lo a month or maybe 2 months plus lọ́dọ̀ mi ọ̀rọ̀ oyún ṣẹlẹ̀. ó tún lóyún mi. bẹ́ẹ̀ ó lóyún ẹlẹ́ẹ̀kẹrin. bẹ́ẹ̀ fún mi. fún yín. So mo ṣáà sọ fún pé nígbà tí irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ school la implant tẹ́lẹ̀ nǹkan tó dẹ̀ sọ fún mi ni pé ó ní tóun ò bá lóyún fún mi ó ní mọ́mì ò ní gbà kóun fẹ́ mi. Nǹkan tọ́rọ̀ oyún fi ṣẹlẹ̀ nìyẹn. ok láti fi de àwọn òbí rẹ̀ mọ́lẹ̀. bẹ́ẹ̀ so ìgbà tọ́rọ̀ oyún wá ṣẹlẹ̀ mọ́mì ẹ̀ bínú wọ́n lọ sí station wọ́n wá arrest mi wọ́n tún ṣe wọ́n ṣàtúnṣẹ́tù ẹ̀ ń bẹ̀. àbá ti ní ó ti wà ń lé yín kí ló tún bí ìyá rẹ̀ nú. pé kì í ṣoyún ni àwọn fẹ́ kó ní ọ̀gá ọlọ́pàá á ní ọmọ tẹ̀lé ọkùnrin lọlé nígbà tí òun ṣòkòbó ìgbà tọ́rọ̀ oyún dẹ̀ ti ṣẹlẹ̀ tán nífẹ̀ẹ́ ara wọn pé kò sí nǹkan tán rí ṣe sí jù pé kan plan fún future gẹ̀ẹ́hùn gangan. So ìgbà tá a ṣáà tún padà sílé mọ́mí ẹ̀ ṣáà ń bínú sí mi láti gbà yẹn tí bá kí wọn ò ní dá mi lóhùn wọn ò ní ṣe. So ìgbà tó wà nínú oyún ẹ̀ẹ̀mẹ́ta ló páàkì kúrò nílé ọ̀dọ̀ mi. First time ọkùnrin kan pè sórí fóònù mi ó ní láti Àdó pòun Nicholas. So mo dẹ̀ ní tí n bá délé pé màá gbé fóònù fún mo délé mo fún fóònù ó ń bá sọ̀rọ̀ lójú mi. Mo á wò pé èèyàn tó ń bá sọ̀rọ̀ yìí èèyàn tó jù lọ ni bọ̀díwò ìbò yẹn ń bá sọ̀rọ̀ bíi pé ojú ẹgbẹ́ ni wọ́n. àṣẹyìn rẹ nìyẹn rí ni. mi ì rí ẹni yẹn bọ̀ mo gbọ́ voice ẹni yẹn. ohun ò mí ni. So wọ́n ṣáà sọ̀rọ̀ ó lábúrò ẹni yẹn jẹun ní 15 ó lóun fẹ́ lọ gbà ládó bọ́n ṣe sọ̀rọ̀ tán. mo á wò mo ní ó fẹ́ lọ fi 1600 àtowó ọ̀kadà ó fẹ́ lọ fi gba 1005. ó dẹ̀ lóyún sínú. oyún ti wà nù mo àti dictate pé oyún wà nù ẹ̀ gbà yẹn. Mo ní mi ì lówó tí mo lè fún ẹ o ọmọ yìí ní láti ṣáà bínú ó lọ ọ̀dọ̀ máà tí mo ti ń gba owó máà yẹn ṣe POS ó gba owó mọ́tò lọ́wọ́ wọn ó dẹ̀ lọ Àdó. ó fi 16 lọ gba 15. bẹ́ẹ̀ sà. So ìgbà tó di bí nǹkan bíi after 6 láti bí nǹkan bíi after 11 àárọ̀ tó ti lọ mo ní láti lọ lé wọn pé torí èmi ò mọ̀ pé ó lọ Àdó. ẹ jọ̀ọ́ ṣé blessing wà lọ́dọ̀ yín wọ́n ní ó máa fẹ́ dá epo sọ pé òun lọ Àdó kí ló fẹ́ lọ ṣe ládó. ṣáì ní sùúrù mo pe grandma ní àti after 5 ló ti kúrò lọ́dọ̀ wọn. ìyẹn ìyá yín. ìyẹn ìyá bàbá ẹ̀ tó wà ládó pé àti bí after 5 ló ti kúrò lọ́dọ̀ àwọn tó ti lóun lọ Ìfàkì. Wá tó bí nǹkan bí after 8 mo tún padà lọ lé wọn again wọn ní kò tí ì dé. nọ́mbà bọ̀bọ̀ tó fi tí bọ̀bọ̀ yẹn fi pè sórí fóònù yẹn Nicholas mo wá pe nọ́mbà yẹn padà pé hello blessing kọ́ ó lóun ṣẹ̀ sí lọ́wọ́ mọ́tò bẹ́ẹ̀ yẹn ni. ó ní wáyé tí wàá fi mú ọmọ lọ́mọ sábẹ́ láti àárọ̀. ọmọ lọ́mọ àbí ìyàwó níyàwó. mi sọ̀rọ̀ ìyàwó níyàwó. ok sọ̀rọ̀ bíi pé ẹ̀yin lọ́kọ rẹ̀. bẹ́ẹ̀ pé wáyé tí wàá ṣe mú ọmọ lọ́mọ sábẹ́ látàárọ̀ ṣé kò sọ fún ẹ pé òun ló bí ni. àwa bọ̀bọ̀ yẹn ṣáà bẹ̀ mí pé kí n má bínú pé àwọn lọ ra nǹkan ni àwọn ṣe gbá ni pé ó ti ń bọ̀ bẹ́ẹ̀ yẹn. So bọ̀bọ̀ yẹn wá létà pè mí padà pé òun kàn fẹ́ mọ̀ mí gan pé torí ó ti sọ̀rọ̀ mi fóun pé ó ní ẹ̀gbọ́n lèmi jẹ́ sóun. ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yẹn gan. seriously. ẹ nífẹ̀ẹ́ rẹ̀ gan. seriously sir. So mo ṣáà fọgbọ́n béèrè oríṣiríṣi lọ́wọ́ ẹ̀. bọ̀bọ̀ yẹn wá ní òun àti ẹjọ́ ń fẹ́ra ni pé bọ̀ àtìgbà tó ti wá sí Fàkì wọn ríra. ó gbóyún yín lọ sọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ so second time tó tún máa páàkì kúrò nílé ọ̀dọ̀ mi oyún ti ń ga. So ṣé Nicholas náà ló tún lọ rè é bá. bẹ́ẹ̀ bọ̀ ṣọ́ọ̀bù ló ti wá lọ bá
kò lọ lé. kò lọlé. bó o lẹ ti mọ̀ pé kò lọ lé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tó lọ yẹn tó fi máa dé ó gbé àwọn aṣọ ẹ̀ tó kù sí Adó gbé wá sí ọ̀dọ̀ mi. mo á ní after 6 ìrọ̀lẹ́ mo á ní ibo ló ti ń bọ̀ lóun bọ̀ látàdó. ta ló rán ẹ ládó? ó ní mọ́mì òun iná ní kò ń lọ gbé yòókù ẹrù wá ní ọ̀dọ̀ girama. mo á ní wàá ní láti padà sílé yín yẹn o torí bí ò lè gbà ẹ́. ṣáà ní kí ló ṣẹlẹ̀ kìnnìkan. ṣáà padà gbà padà. ó ṣáà lọ ilé wọn. Okay. so ó ti lò like 4 days nílé wọn. as in mo wá fẹ́ máa feel guilty pé àbí àárò rẹ̀ ń sọ yín. bẹ́ẹ̀ àbí pé ṣé kìí ṣe pé mo mọ̀ọ́mọ̀ ń fìyà jẹ ọmọ yìí. mo wá ní láti lọ Adó. ìfẹ́ lágbára. ìgbà tí mo dẹ̀ dé Adó lọ́dọ̀ grandma mo sọ fún wọn pé Nicholas kan gbélé kìnnìkan wá ní pé mo á ní kàn bá mi pè é. ok ọ̀dọ̀ ìyá bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ gan ni Nicholas yẹn ń gbé. no ilé wọn. inú building yẹn gangan. gan ni Nicholas yẹn ń gbé. Nicholas yẹn ń gbé. tó túmọ̀ sí pé ìyá grandma gan máa mọ̀ wọn ní wọn mọ̀ bóyá ní. wọ́n mọ̀. ok ẹ wá lẹ fẹ́ rí Nicholas. wọ́n á ní Nicholas tó ń gbélé pé mo fẹ́ rí. Nicholas yẹn wọ́n wá pè lórí fóònù wá sọ́dọ̀ wọn. àbúrò dádì ọmọ yìí obìnrin kan wà ń bẹ̀ tó ń tọ́mọ lọ́wọ́ àti grandma àtèmi àti Nicholas yẹn. bí Nicholas yẹn ṣe dé mi ìfẹ́ kán tètè sọ̀rọ̀ kán má bàa fún lára mọ́ á ní pé wáyà tó ṣe wá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn tí Blessing ìyàwó ẹ̀ wá sọ́dọ̀ ẹ̀. ẹ fọ ọpọlọ ẹ lu ọpọlọ ọ̀tẹlẹ̀múyẹ́. tí ìyàwó ẹ̀ wá sọ́dọ̀ ẹ̀ kí ayé grandma tó sọ̀rọ̀ lèmi ti sọ̀rọ̀ pé tí ìyàwó ẹ̀ wá sọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ dé mọ́lé di táìmù yẹn àbó mọ̀ pé ó lókun dì wá ní àpé kí n má bínú pé wọ́n lọ ra nǹkan ni wọ́n lọ ṣe ni ó ṣàbẹ̀ mí mo á ní pé ṣé ìyàwó ẹ̀ dẹ̀ wá sọ fún ẹ pé òun lóyún báyìí pé ìwọ ló dẹ̀ lóyún a ní kò lè sọ fún òun pé òun lóyún. kí ló dé. pé torí ò kò sọ anything fóun pé kò sọ nǹkan pé òun dẹ̀ mọ̀ bóyá ó lóyún àbí kò lóyún. mo á ní ok pé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí yìí grandma wa ń béèrè àwọn question kan lọ́wọ́ ẹ̀ pé kí ló wà láàrin yín wa ní wọ́n ń dètì ni wa nígbà tó ti lọ fàkì pé báwo ni wọ́n ṣe ń communicate ó ní fóònù mọ́mì ẹ̀ àti fóònù ọ̀rẹ́ ẹ̀ kan ló fi máa ń pè wọ́n. ṣé ìyá rẹ̀ gan mọ̀ pé ó ń fẹ́ Nicholas. Nicholas wá sọ̀rọ̀ pé òun máa ń bá mọ́mì ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù wọ́n pé wọ́n jọ máa ń sọ̀rọ̀. tó túmọ̀ sí pé Nicholas gan ni ìyá rẹ̀ fẹ́ràn àbí. bóyá òun ni ìyá ẹ̀ fẹ́ràn mi wá mọ̀. ẹ máa sọ̀rọ̀ yín lọ. so ìgbà tí Nicholas ní ọjọ́ tó wá sí Adó yẹn gan ní second time yẹn pé ìyá ẹ̀ pè òun pé ṣé Blessing ti kúrò lọ́dọ̀ ẹ̀. oyún yín sì wà nú ẹ̀. ó wà nú ẹ̀ so ó ní òun wá dá mọ́mí ẹ̀ lóhùn pé ó ṣe ń kúrò lọ́dọ̀ òun bẹ́ẹ̀ ni ìyẹn lọ. ẹlẹ́kẹta tó wá kó ẹrù kúrò lọ́dọ̀ mi ní September last year. lẹ́yìn ìyẹn ó tún padà wálé yín o. wọ́n tún parí ìjà. ìjà tún parí. tún gbà á pé nǹkan tẹ́mi ṣáà ń wò ni pé wàá ṣàbímọ. àbí. because tí n bá ní kí n neglect ẹ wọ́n á ní orí olúwa ẹ̀ ò pé bóyá ṣe lèèyàn fẹ́ mọ̀ọ́mọ̀ báyé ọmọ ọlọ́mọ jẹ́ àbí nǹkan. bẹ́ẹ̀ni èmi ṣe ṣáà ṣe ń gba ogbó ẹ̀gbin ẹ̀ mọ́ra. ẹ mọ̀ pé kàwé ẹ gbúdọ̀ láròjinlẹ̀. so ìgbà tí September tó máa kẹ́rù kúrò nílé ọ̀dọ̀ mi ìyá ẹ̀ wá tẹ̀lé wá páàkì ẹrù nílé ọ̀dọ̀ mi. ní ọdún tó kọjá. ọdún tó kọjá oyún dẹ̀ ti ga gan gbà yẹn. ìgbà tí mo dẹ̀ ti wò pé mo rò sọ́tún mo rò sósì pé lóòótọ́ ìyá ọmọ yóò fẹ́ kí n fẹ́ ọmọ òun tó fi lè tẹ̀lé wá páàkì ẹrù ní ilé ọ̀dọ̀ mi. wọ́n ní tífì ni wọ́n ní kò. ọmọ ìlú wo nìyàwó yín. ọmọ Adà ní Ọ̀ṣun ni bàbá ẹ̀. ni bàbá rẹ̀. bọ́ ni bàbá rẹ̀ ń gbé. Ìfàkì náà ló ń gbé ibì kan náà jọ ń gbé. kí ló kọ bàbá rẹ̀. Mr. Adéwálé Oyèdòkun. ládùúgbò wo. àdúgbò Omi Oníyọ̀ ní ọ̀nà Houston ní Fàkì. ọmọ ìlú wo nìyá rẹ̀. Tífì nìyá ẹ̀ ọmọ Benue. Tífì ó ń gbọ́ yín. so wọ́n wá kẹ́rù kúrò nílé yín. wọ́n kẹ́rù kúrò nílé ọ̀dọ̀ mi. so ìrònú yẹn bá mi tó yẹ pé mo rù. ìfẹ́ lágbára. ṣùgbọ́n tó kàn dà bí ending of October mo kàn gbé kúrò lára pé well kì í ṣe òun ni màá kọ́kọ́ déètì náà
débi táwọn sọ pé bóyá kí n kúkú kú àbí wọn kan. ìfẹ́ yẹn dá yín láàmú gan. bẹ́ẹ̀ so mo á wò pé ọ̀rẹ́ mi kan á sọ fún mi pé ó jẹ́ pé tó bá lọ torí okùn obìnrin kan kú ìgbà obìnrin á gba orí sàárè àbí nǹkan kan ó jẹ́ ṣèmí kíní kan mo mí ìtọ̀ ọmọ kan gbà yẹn èmi àtọmọ yẹn wà so mo á fọmọ yẹn ṣe fọ́rífọ́rí fún agbáwájú lé wọn kọjá. bọ̀ inú yín ò dùn ọ̀dọ̀ tí fílọkàn yín wà. Ọlọ́run inú mi ò dùn. ẹ̀kan ń fìyẹn ṣe fọ́rífọ́rí kẹ́ràn bá kúkú òjijì. kí n ṣáà gbèrò ní kúrò lára. làwa kú bá rò. so along the line mi plan mo ti ní máa pé mi ní ra nǹkan mọ́ gẹ́ẹ̀ tí mo ṣe meet yẹn torí mo ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ó wá ní tó bá ṣòun náà ń kọ́ ó ní kì í ṣe ó ní ṣé gẹ́ẹ̀ yẹn ló ṣẹ̀ mí ni àbí ọmọ inú ẹ̀. yẹn gẹ́ẹ̀ tẹ̀sẹ̀ ìpàdé ló tún advice yín yẹn. mo ní gẹ́ẹ̀ yẹn ló ṣẹ̀ mí pọ́mọ inú ẹ̀ ò ṣẹ̀ mí. ó ní ṣé mo mọ̀ pé àwọn kan ọmọ tí mo fẹ́ rà pé kì í ṣe fún gẹ́ẹ̀ yẹn pé fún ọmọ gangan ọmọ yín. màá ní ẹ wá ní mo ní láti arrange nǹkan ọmọ mo dẹ̀ arrange owó nǹkan ọmọ tí mo rà was about 258,300. then ní last year December. ẹ ṣáà ra ẹrù ọmọ ẹ ra gbogbo ẹ. bẹ́ẹ̀ mo ra ẹrù ọmọ. ṣó wá bímọ. ó bímọ ní January 31st this year. ta ló sin olóbi ọmọ. èmi náà gbé olóbi ọmọ fún tí mo sin olóbi ọmọ. ọkùnrin lọmọ àbóbìnrin. obìnrin lọmọ. so mo dẹ̀ ṣó wá padà wálé yín. so ọjọ́ tí wọ́n fẹ́ following day tán discharge lọ hospital mo pe ẹ̀gbọ́n mi kan ó wá gbé wa láti hospital wá sílé ọ̀dọ̀ wa so ìgbà tí màá fi jáde nírọ̀lẹ́ náà ní mọ́mì ẹ̀ ń bínú pé báwo ni màá ṣe gbé wá sílé ọ̀dọ̀. bó ṣe wá sílé yín lọ́jọ́ yẹn oorun ayọ̀ lẹ́sùn oorun ìdùnnú àbí. so ó ṣáà. àbí ẹ̀ dáhùn ẹ̀rẹ́rìn oorun ìdùnnú lẹ́sùn jọ yẹn. oorun ìdùnnú ni. so mo ṣáà ó wà pẹ̀lú mi wọ́n ní ìyá ẹ̀ ń bínú pé mi gbé òun àtọmọ wá sí ilé àwọn mo á ní ṣé lé obìnrin náà máa ń gbọ́mọ lọ ní àbílé bàbá ọmọ mi ṣáà ṣe bí pé mo gbọ́ nǹkan kan láti ọjọ́ tí mo ti gbé ọmọ yẹn délé ìyá ẹ̀ ò wá sọ́dọ̀ mi. ẹni tẹ́ ẹ wá sáré fi ṣe fọ́rífọ́rí tẹ́ ẹ sáré fẹ́ yẹn ń kọ́. ó lóun máa excuse mi pé dandan mo gbúdọ̀ gbé ọmọ àti ìyá wálé pé torí àlá tó ń lá sí mi. wòlíì lẹni yẹn ni. kì í ṣe wòlíì bọ́ mi mọ́. ó lálà sí yín àbódọ́gbọ́n excuse ara rẹ̀. no. irú àláwo ló lóun lá sí yín. ó ní kí n lọ consult kóun tó sọ nǹkan tóun rí fún mi. mo dẹ̀ lọ consult wọ́n ní blessing lọmọ yẹn ń kó bọ̀. ìyẹn ọmọ tuntun àbí ìyá ọmọ. ọmọ tuntun. pélé tán bá rẹ̀ ti kọ́kọ́ gbé ọmọ yẹn wọ̀ pé bẹ́ẹ̀ ni blessing yẹn máa wà. ẹ má ti tú àṣírí ògo ọmọ lọ́mọ ó túmọ̀ sí pé akóredé lọmọ yẹn ṣàkóredé yẹn náà lẹ wá sọ. kò sí lára orúkọ ẹ̀. so àṣà ọmọ tí mo ní mo fi ṣe fọ́rífọ́rí yẹn excuse ara ẹ̀ ó lọ. ẹ padà sí ẹsẹ̀ àárọ̀ yín. bẹ́ẹ̀ so aṣáàjọ wà meanwhile ó dàbí pé gẹ́ẹ̀ yẹn ti mọ the other girl yẹn tẹ́lẹ̀ gẹ́ẹ̀ tó bímọ yẹn ó ti mọ the other girl tí mo fi ń ṣe fọ́rífọ́rí yẹn tẹ́lẹ̀ wá ní àpé ìyàwó yín bóun mọ̀ pé iṣẹ́ irun ló ń ṣe pé kí n pè kó wá báwọn ṣe irun. ìyẹn ìyá tó bímọ fún yín ó pé ẹni yẹn kó wá báwọn ṣe irun némì. mo kọ́kọ́ ní ṣé ń ṣe pé nǹkan ń ṣe ẹ́ irú ọ̀rọ̀ wo nìyẹn kìnnìkan wá ní àpé ṣé ẹ̀ṣẹ̀ ni kó wá báwọn ṣe irun ni. ó ti ń tẹnu mọ́ mo á pe ẹnìyẹn pé àyíkan báyìí ni. ẹ máa sọ̀rọ̀ sókè sá. ni blessing sọ ẹni ẹ wá ní àpé ìgbà ló fẹ́ ṣe irun òun màá tó bá ti arrange attachment àti nǹkan tó fẹ́ fi ṣe pé ó máa bá ṣe. meanwhile àtọjọ́ tí mo ti gbé ọmọ ẹ̀ délé ìyá ẹ̀ wá sílé ọ̀dọ̀ mi dáàdì ẹ̀ nìkan ló wá sílé ọ̀dọ̀ mi pẹ̀lú àwọn àbúrò ẹ̀. ṣó wàá ṣerun girlfriend yín mi wá ṣerun fún ẹnìyẹn. ó wá ṣerun fún. wọ́n jọ ṣerun fúnra wọn. tọ́dẹ̀ ṣe némì. ẹ ṣe némì. bẹ́ẹ̀ so after ìgbà yẹn. ṣé bàbá rẹ̀ wá lọ́jọ́ némì. dáàdì àárọ̀ ọjọ́ némì ni mọ́mí ẹ̀ ṣe tẹ̀lé ọ̀dọ̀ mi. ṣé girlfriend yín new girlfriend yẹn náà wá síjọ́ némì. no ó kàn ṣerun ó gba tiẹ̀ ṣó gbowó iṣẹ́ rẹ̀. no kò gbowó. bẹ́ẹ̀ so ṣáà gbogbo yẹn ṣáà ṣẹlẹ̀ ṣá
ìgbà tí àwájọ wà nulẹ̀ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ strange number bíi méjì ló ń pè mí at the end of the day ó jẹ́ àbúrò bàbá ẹ̀. lẹ́yìn ìgbà tó bímọ tán. lẹ́yìn ìgbà tó bímọ tán because ọmọ mi ò tí ì pé 2 months ọmọ yẹn sick agbèlọ health center tán bí sí wọ́n ní ká máa gbé lọ general hospital ní Fákì agbèdé general hospital wọ́n ṣe test bíi méjì kan wọ́n ní ká máa gbé lọ FMC omi bọ́ lójú mi pé ọmọ kékeré kí ló tún ṣẹlẹ̀ aṣáwa mọ́tò àgbélọ èmi àti ẹjọ lọ. ìfẹ́ yìí máa lágbára o. gbàtà dẹ̀jẹ̀ FMC wọ́n ṣe test wọ́n ṣe oríṣiríṣi aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọmọ yìí. àdúpẹ́. kọ́lọ̀ má yẹ kí n má bàa mọ owó tí mo ná lórí ẹ̀ ara nǹkan tí mo fi wá síbí náà nìyẹn. so ṣe wá ìgbà tá a dé láti FMC yẹn wọ́n wá bá èmi àti ẹ̀ sọ̀rọ̀ pé ká má máa expose ẹ̀ sí atẹ́gùn pé nǹkan ẹyọ kan tán rí díjọ jáde nìyẹn ní gbogbo test tán ṣe pé. iṣẹ́ oníyàwó yín ti wá ń ṣe. mo nígbà tó wà nù oyún mo try pé nígbà ó ní chemist ló ń fẹ́ kọ́ mo dẹ̀ ní chemist pé tó bá kọ́ chemist o ò ní lè treat tó bá kàn máa treat gan wàá máa ṣe pamọ́ ni ọwọ́ ìjọba ò gbúdọ̀ tẹ̀ ẹ́ so tó bá kọ́ auxiliary nurse ńkọ́ for 3 years kò kọ́ auxiliary nurse certificate á lè open pharmacy certificate á lè open hospital gan tó bá fẹ́ ní hospital in the nearest future mo ní then tó bá parí iṣẹ́ tó fẹ́ kọ́ yẹn wàá dẹ̀ lọ fọ́dà ní edtech maybe 3 years course náà ni wàá lọ ṣe ń bẹ̀. school wo lẹ lọ school wo lẹ̀yin gangan lọ. Ọ̀ṣun State Polytechnic mo ṣe tán. kọ́ọ̀sì wo lẹ ṣe. mass communication. kí ló wá ṣẹlẹ̀ gan báyìí. nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ni pé ó ti páàkì kúrò nílé ọ̀dọ̀ mi ó ti wà nílé ìyá ẹ̀ tó wá tó stage kan wọ́n á sọ fún mi pé ọmọ mi miss mi òun fẹ́ wá sùn ọ̀dọ̀ mi mo nílé tó ti sọ pé ò lè ever tẹbẹ̀ mọ́ ló fẹ́ wá sùn àmọ́ ní kò possible mo ní ṣán lé ẹ níbi tó wà ní ó lóun wà convenient ó lóun ṣe gbá ó lóun ṣàwo mo mọ̀ pé nǹkan kan tuntun ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn nìyẹn tó tún fẹ́ padà wá mo ṣáà consider ẹ̀ á wá sùn á lọ so gbogbo àti tó fi wá ń sùn tó ń jí padà lọlé wọn ẹ inú ìyá ò dùn sí. tó bá ti wá sùn yẹn èyí náà ṣì ń fọwọ́ kàn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó. mi ì fọwọ́ kàn ní táìm gbà yẹn. okay. so ìgbà tó ṣẹ̀ wá bẹ mọ́mísí mi tó àti mọ́mísí mi ṣe sọ̀rọ̀ mi gbogbo nǹkan tó ń jọ sọ̀rọ̀ náà wọ́n sọ fún mi di báyìí sọ̀rọ̀ yìí mo ṣáà rí i pé ó ń mú àwọn aṣọ yẹn díẹ̀díẹ̀. padà wá sílé yín. padà wá sílé ọ̀dọ̀ wa so kì wọ́n á lọ fi bẹ́ẹ̀ lọ ilé ọ̀dọ̀ wọn. kí ni èjì yín. I'm 32 years. 32 okay. so kò wá fi bẹ́ẹ̀ lọ ilé ọ̀dọ̀ wọn mọ́ ó ní mọ́mì wá pè òun pé bóun ṣe ń rí òun yìí pé ó dàbí pé òun fẹ́ páàkì wá sílé ọ̀dọ̀ mi pé tó bá ti páàkì ẹrù ẹ̀ wá sílé ọ̀dọ̀ mi pé kó gbàgbé pé òun níyà pé kó má dẹ̀ wá sí ilé ọ̀dọ̀ wọn mọ́ mo á ní jẹ́ ká máa lọ lé o káà náà lọ àrẹ́ǹjì nǹkan tá a máa jẹ mo fún lówó èédú pé èédú ilé lè má tó gbà tó ṣe díẹ̀ ní dáàdì ẹ̀ bẹ̀ ń ṣẹ́ dáàdì wa lọ́nà ilé wa náà bẹ́ẹ̀ ìbílẹ̀ ń pa mí jẹ́ kí n gba kí lọ́wọ́ ẹ̀ kí n máa lọlé mo jáde sí títì mo á ṣáìtì ìsàlẹ̀ mo rí wọn àti bọ̀bọ̀ kan tó ń sọ̀rọ̀. ìyàwó yẹn o. bẹ́ẹ̀ mo wá ń pè é bọ̀ kò gbọ́ mo wá ń súnmọ́ wọn gbàtà tí mo súnmọ́ wọn díẹ̀ mo tún pè é ó gbọ́ ó wọ ẹ̀yìn ó wò mí ó tún kọjú síwájú ó ń bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ lọ. inú tí wàá ń bí mi pé ṣé ọmọ ẹ fẹ́ máa rí dínkù mi lójú èèyàn tó ń bá sọ̀rọ̀ ni. so ó kó àkù díẹ̀ kí n dé ọ̀dọ̀ wọn mo á ní àbógun fẹ́ pààwọ̀ àtẹ̀yàn tẹ́jọ́ ń sọ̀rọ̀. wọ́n ń ṣépè lórí afẹ́fẹ́ o. ẹjọ́ ẹ pádàn mi. àsìkò ọdún Ògún ẹdún fògùn ṣépè. mo ní mò ń pè ẹ́ ó wẹ̀yìn ó wò mí ó ṣẹ̀ tún fèsì èèyàn tó ń bá sọ̀rọ̀ ó mí ìpẹ́ ni ẹ wà important jù mí lọ bóyá máa kúrò lọ́dọ̀ ẹni ẹ tó pàdé mi ó lóòjòwú òṣì ó ní mo ti máa ń jowú jù ó ní òjòwú rádáadáa ó ní tó bá ṣòun lórí mi bẹ́ẹ̀ yẹn òun ò ní sọ̀rọ̀ o wọn á ní ṣé bẹ́ẹ̀ ni mo ṣe ń bóbìnrin sọ̀rọ̀ ni àbí bẹ́ẹ̀ ló ṣe ń ká mi pẹ̀lú obìnrin. kí ló wá ṣẹlẹ̀ torí àsìkò sá kí ló ṣẹlẹ̀ gan báyìí. nǹkan tó wá ṣẹlẹ̀ ní wọ́n ti ń sọ fún mi for a month ago pé ọmọ mi ń kéré
ìyẹn ọmọ bíbí ọmọ yẹn bébì yẹn bẹ́ẹ̀ bó ń kéré. bẹ́ẹ̀ wọ́n ní mi ọ̀rọ̀ nǹkan èèyàn bíi mẹ́rin ló ti pè mí tí wọ́n ti sọ fún mi mo ní nǹkan tó ń sọ òye mi torí mọ́ sí mi ò sí around àgbàlagbà tí mo wá lọ fọ̀rọ̀ yẹn lọ wọ́n ní tí ọmọ bá ń kéré bóyá ìyá ẹ̀ ń ṣàgbèrè lé àbí nǹkan kan. ìyẹn ní pọkùnrin míì ti ń bá ìyá rẹ̀ lájọṣepọ̀ bẹ́ẹ̀ tọmọ yẹn ti wá mu ọmú nǹkan yẹn. so mo ṣáà ọ̀rẹ́ mi kan gbélé wọn mo á bẹ ọ̀rẹ́ mi yẹn ní òun mọ̀ bọ́n ṣe ń dalé onílérú o pé kí n pé pé no pé òun lè máa ṣọ́ pé báwo ló ń ṣe máa ṣọ́ mo wá ṣàlàyé àwọn kankan fún un mo ní ṣó dìgbà tí n bá lùzẹ̀ ọmọ yìí kí n tó la ẹnu sọ̀rọ̀ mo ní mi ìdẹ̀ tí rí àrídájú bọ̀ mo fẹ́ rí àrídájú kí n tó lè sọ̀rọ̀ ó wá wò mí ó ní tó bá ṣòun náà ni ó ní nǹkan tóun náà máa ṣe nìyẹn mo ní àbí o kàn fẹ́ kí n kàn ṣàìdé lọ máa confront ẹ̀ pé wọ́n ń bá sùn lé ọmọ. wọ́n ń bá lájọṣepọ̀. bẹ́ẹ̀ mo ṣáà bọ̀bọ́ yẹn ṣáà bá mi. ìyàwó yẹn ń fọyín gan. bọ̀bọ́ yẹn ṣáà bá mi monitor ẹ̀ sà. ọjọ́ Tuesday ọjọ́ ọjà ìfàkì pé bọ̀bọ́ kan send owó sí gẹ̀yẹn láti wòròkó pé wọn àti mọ́mí ẹ̀ lọ́jà wọn lọ fi ra nǹkan ní ọjà. ànádà ọkùnrin send owó sí ìyàwó yín. láti wòròkó pé ó ní kó fi change tó kù kó fi wọ mọ́tò wá sí ọ̀dọ̀ oníwòròkó. so ọ̀dọ̀ kò ráyè wá kó aṣọ nú ilé ọ̀dọ̀ mi ṣẹgbọ́sà kò ráyè wá kó aṣọ nú ilé ọ̀dọ̀ mi ọwọ́ èèyàn tó ti fẹ́ yáṣọ tó fẹ́ fi lọ ẹni yẹn ò ya. sí wòròkó. so aṣọ tó wọ̀ kúrò nílé ọ̀dọ̀ mi ní ọjọ́ sáọ̀dẹ̀ yẹn ó wá fọ̀ sá bọ̀ aṣọ yẹn ò gbẹ kí dáàdì ẹ̀ tó dé láti oko so kò wá ráyè lọ ní ọjọ́ Tuesday yẹn gbà tí dáàdì àti mọ́mí ẹ̀ lọ oko ní ọjọ́ Wednesday yẹn àná gbọ́rẹ́ mi yẹn ṣe pè mí nìyẹn pé òun lọ ra ẹ̀dúkùn tó dé ọ̀rẹ́ ẹ̀ tó jí wá sọ́dọ̀ ẹ̀ pé wọ́n ti jọ kúrò ńlé so mo wá confam lẹ́nu àbúrò ẹ̀ wá ní wájú títì náà ti wọ mọ́tò ọ̀nà àdó. pẹ̀lú ọmọ yín. bẹ́ẹ̀ ó ní ọ̀rẹ́ yẹn gan ló gbé ọmọ mi pọ̀n ọ̀rẹ́ yẹn náà ti bímọ ó gbé ọmọ tiẹ̀ sílé ó gbé ọmọ mi pọ̀n yìí wọ́n jọ lọ. sílé ebo. wọ́n ṣàjọ lọ ìwòròkó so mo á wò pé báwo mo ṣe lè locate ẹ̀ mo á lọ pe ọ̀rẹ́ ẹ̀ kan mo ní ṣòmọ̀ pé tí nǹkan bá ṣe ọmọ mi ìwọ yóò escape through torí ó dà ìpọ́n lẹ́jọ́ máa ń gbé ara yín fọkùnrin ni mo ṣáàlẹ̀ mọ́ gẹ̀yẹn ló wá mú mi lọ lé bọ̀bọ́ yẹn ní wòròkó. ìgbà tá a fi débẹ̀ aláǹbèrè ẹ̀ wọ́n ní kò sí nílé ẹ̀rù wá ń bà wọ́n ìyàwó ẹ̀gbọ́n bọ̀bọ́ yẹn wá ní kí ló ṣẹlẹ̀ mo wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ pé ìyàwó mi ló máa ń gbé ọmọ bébì sẹ́yìn wá sí ọ̀dọ̀ àbúrò ọkọ yín bíi ọlọ́kadà ní bọ̀bọ́ yẹn ní wòròkó pé woman yẹn wá ní òun àti àbúrò ẹ̀ ọkùnrin kan wá níjẹta tó yín disgrace ẹ̀ kúrò ní ibi pé ṣé ọmọ tó bí ò ní bàbá ni àbí òréyàn gbóyún lọ́wọ́ ẹ̀ tó ṣe ń gbèrú ọmọ kékeré wá sí ilé ọkùnrin. wọ́n ń gbọ́mọ ọmọ oṣù mélòó. ọmọ oṣù 6 ó lé báyìí. ni wọ́n ń gbé lọ sílé ọkùnrin míì. sílé ọkùnrin míì. tó túmọ̀ sí pópẹ́ tó ti ń lọ bẹ̀. omi ìpòpẹ́ tó ti ń lọ bẹ̀ nìyẹn. sẹ́yìn lẹ́dẹ̀ lọ́mọ ìṣá àbí Níkóláàsì. gbogbo ẹ̀ ò yé mi mọ́ báyìí sà. mo béèrè ni òun ò dalẹ̀ yín rú o. àmì gbogbo ẹ̀ ò yé mi mọ́sẹ́. so kí lẹ wá fẹ́ báyìí. nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ni pé àwọn bílì pé mo ṣe padà sí fáàkì lánàá. mo ṣe padà sí fáàkì ó mẹ́sẹ̀jì mi ó pè mí mi gbé ó wá mẹ́sẹ̀jì mi pé òun rí èmi àti my wife to be tá a gbọ́mọ lọ́mọ dání wá sí wòròkó tá à ń wá àwọn káàkiri ìyẹn ọ̀rẹ́ ẹ̀ tó tẹ̀lé mi àti ọ̀rẹ́ mi lọ yẹn pé nǹkan tí mò ń wá o pé màá rí pé kinní kan pé òun ò mọ nǹkan tí òun gbà lọ́wọ́ mi tí mò ń wá àwọn káàkiri tí mò ń ṣọ́ àwọn káàkiri mi reply message yẹn. gbà tó wá di ìrọ̀lẹ́ àná náà pè mí láti station torí believe wọn ni pé bí mo ṣe rí nǹkan tí mo rí yẹn màá wá sílé wọn wá jà mi kàn sọ anything for anybody. ọlọ́pàá pè mí nírọ̀lẹ́ àná pọ́n fẹ́ rí mi station by the time tí màá fi débẹ̀ wọ́n nílẹ̀ ti ṣú pé ká wá láàárọ̀ yìí a dẹ̀ lọ station láàárọ̀ yìí wọ́n níyàwó mi ló wá fẹjọ́ mi sùn pé so wọ́n á ní ẹnu ẹ̀ gangan ni màá ti gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n á invite àtìyá ẹ̀ wá. ìyẹn láàárọ̀ yìí lágọ̀ọ́ ọlọ́pàá. bẹ́ẹ̀ èmi àti mọ́mísí mi náà wà ń bẹ̀ so wọ́n á ní kí ló ṣẹlẹ̀ tó fi ní kán invite mi àbí kán arrest mi ó wá ní pé mò ń ṣọ́n káàkiri. ìyàwó yín ní kọ́lọ́pàá mú yín. bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ nǹkan wà tí mò ń threaten
pé Elizabeth ó wà ládó, pé mò ń threaten ẹ̀, pé mo ní mo fẹ́ pa, pé mo ní màá kidnap ẹ̀, pé mo ní màá gbé, pé mo ní màá ṣe gbá. ìyàwó yín ló sọ bẹ́ẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá. ló ń sọ bẹ́ẹ̀ ní police station láàárọ̀ yìí, pé mo dẹ̀ ń ṣọ́hun káàkiri, pé òun mọ nǹkan tí òun gbà lọ́wọ́ mi tí mò ń ṣọ́hun káàkiri. So mo wá ní láti bèrè. ọmọ yín yẹn ṣó gbé pọ̀yìn wá ságọ̀ọ́ ọlọ́pàá. ó gbé pọ̀yìn wá. mo ń try láti sọ fún ọ̀gá ọlọ́pàá yẹn pé kán jẹ́, mo fi picture ẹ̀ gbà tó ìwà 2 months mo fi wọ̀n wọ́n, mo ní kán wo picture ọmọ ẹ̀ ní 2 months, mo ní ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ pé kó gbé ọmọ yẹn sílẹ̀, tí n bá ti sọ nǹkan wọ́n á sọ nǹkan míì borí ẹ̀, tí n bá sọ ilé wọ́n á sọ nǹkan míì borí ẹ̀, débi pé ọ̀gá ọlọ́pàá ní láti máa sọ fún mi pé ṣèbí ẹyọ kan ló ìbí fún mi, pé ṣèbí ẹyọ kan ló ìbí fún mi. ọmọ yẹn lélẹ́yìí. bẹ́ẹ̀ ọmọ yẹn máa fa yín o. mo ní ṣe ìyá mo ní ṣe kí ọmọ kékeré. mo ní ókè torí pé ọmọ yẹn máa rẹwà o. filẹ̀ jẹ́ kán mú nǹkan wọn lọ́wọ́ báyìí. ìyá ọmọ yẹn máa rẹwà o. ìyá ọmọ náà lélẹ́yìí. nípa ọ̀rọ̀ olóbìnrin dé òun ni mo believe pé ó sún mi dé ọ̀dọ̀ ẹ̀, torí I've dated so many big girls tó yẹ pé at the end of the day èèyàn míì ti bí méjì sílé nu wọn, èèyàn míì ti bí kan sílé nu wọn. àwọn ìrírí tẹ̀ ń bá pàdé nìyẹn. bẹ́ẹ̀ táwọn dẹ̀ sòótọ́ mo dẹ̀ ti rí ìrírí lóríṣiríṣi. ṣé kìí ṣe pé ẹ nídìí àdúrà bẹ́ẹ̀ yẹn ni. bóyá gbogbo ẹ̀ kàn yé mi mọ́ sà. so ìdí nìyẹn lẹ fi fara da eléyìí àbí lẹ ń sọ yìí. bẹ́ẹ̀ ni mo fi ẹ fara fọwọ́ kan da ojú fóònù yẹn. mo fi ń fara da gbogbo. ó pẹ́ tí ẹ ti ń rí àgbákò látọ̀dọ̀ àwọn obìnrin. bẹ́ẹ̀ sà òun ni mo fi fara da gbogbo eléyìí. ẹ mú fóònù ẹ mú ọmọ yẹn dẹ̀ fáyìn o, ọmọ ga o. kí lẹ wá fẹ́ báyìí gangan. nǹkan tí mo wá fẹ́ tí mo ṣe wá síbí. ó dàbí pé kò wọ́n rí lójú iléeṣẹ́ yìí kán rọmọ yẹn bó ṣe fáyìn. ẹ bá mi mú sókè padà, ẹ jẹ́ kí ẹ bójú tó kínní arákùnrin tó jókòó yìí. no ẹ dúró báyìí, ẹ má gbé e lọ kó kàn. ok wọ́n ní ẹ nà sókè dáadáa. so sir ọmọ yẹn fáyìn. reason tí mo fi wá tẹ bá rí ọmọ òun sí báyìí ẹ mọ̀ pé yàtọ̀ gidi ti wà. báyìí kí lẹ wá fẹ́ báyìí gangan. nǹkan tó wá jẹ́ kí n wá ni pé kán bá mi bẹ ìyá ẹ̀, torí. ṣẹ́ẹ̀sì fẹ́ gba obìnrin yẹn padà sílé báyìí. ẹ̀rù ń bà mí sà, lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ̀rù ń bà mí àti gbà padà sílé. kí lẹ wá fẹ́ gangan. nǹkan tí mo fẹ́ ni pé kán bá mi fa ọmọ yẹn lé wọn lọ́wọ́, pé nǹkan kan ò gbúdọ̀ ṣe. ó ti ń fẹ́ ọlọ́kadà míì báyìí ẹ̀rọ ti mọkùnrin tó bí mélòó kan. Blessing ẹ káalẹ́ o àǹtí Blessing Oyèdòkun ní àdúgbò omi oníyọ̀ ní Fàkì. ẹ jọ̀ọ́ tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ a fẹ́ rí inú kulu yìí